Visitation ní sinimá ṣẹ̀ṣẹ̀ jáde. Tẹ́ bá tètè fẹ́ wo apá kejì rẹ̀, ẹ tètè subscribe sórí channel yìí o. Ẹ like video tẹ́ ń wò lọ́wọ́ yìí. Kẹ́ sì rí wó pé ẹ̀sọ́ òṣèré tẹ́ fẹ́ràn jùlọ. Visitation ṣẹ̀ṣẹ̀ jáde ni o. Kódà apá kejì ẹ̀ náà ti ń bọ̀ láti jáde. Tàwa lẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí apá kejì rẹ̀ o. Tẹ́ bá fẹ́ tètè jẹ́ ní àkọ́kọ́, ẹ subscribe sórí channel yìí torí pé òun yóò tètè sọ fún yín. Ẹ má gbàgbé pé ohun tí ìkànnì wà fún ni láti máa sọ fún yín nígbà tí sinimá kan bá ṣẹ̀ṣẹ̀ jáde àbí tí kejì rẹ̀ náà bá tètè fẹ́ jáde. Visitation ń bọ̀ lójú ọ̀nà o. Ta lẹni àkọ́kọ́ náà tí ó kọ́kọ́ rí wò. Ẹ má jà gbàgbé pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn òṣèré wa mú àwọn eré tó yàtọ̀ wá fún wa kálíbà kẹ́kọ̀ọ́ láti bẹ̀. Àwọn náà sì ń rí ẹ̀kọ́ kan tàbí méjì dì mú. Bá a ṣe wá rí eré eléyìí ó kọ́ni lẹ́kọ̀ọ́ gan, ó kọ́ni lọ́gbọ́n, ó kọ́ni lóye, kódà ó kọ́ni ní ìmọ̀. Ìmọ̀ náà sì ní gbogbo wa ń fẹ́. Tẹ̀sí mọ̀ pé lórí ìkànnì yìí a ò ní sọ fún yín tí sinimá ò bá da. Èyí tó bá da tẹ́ lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ náà là á sọ fún yín. Tẹ̀sí mọ̀ rí àwọn ẹ̀kọ́ bíi méjì àbí mẹ́ta dì mú. Ẹ má jà gbàgbé pé a ò ní ṣe fi hàn yín láti lọ wo sinimá oníhòòhò tí ó máa fara wọn hàn káàkiri. Àní jẹ́ kẹ́ wo èyí tí ọmọ yín ò lè jókòó pẹ̀lú yín tí ó lè wò òun láàfihàn yín. Kí là ń pè ní ìbẹ̀wò gan? Ìbẹ̀wò jẹ́ ń pé èèyàn wá bẹ́ni wò àbí kí là ń pè ní ìbẹ̀wò gan? Ẹlòmíì máa ń gbàdúrà pé kí Ọlọ́run dákun kó wá bẹ̀ òun wò látọ̀run wá. Ọlọ́run, àwọn náà bẹ̀bẹ̀, à ń bẹ̀ ọ́ dákun wá fi ìbẹ̀wò ọ̀run wá fi bẹ̀ wá wò káyọ̀ ó lè ládùn kó lè bá a lóyin. Ẹ wá má jà gbàgbé pé Visitation yìí à ń rí lọ́wọ́ báyìí o. Apá kejì náà sì ti fẹ́ jáde. Ẹ jẹ́ ká sọ òṣèré tá a fẹ́ràn jùlọ ká lè bá wa jẹ̀gbádùn rẹ̀ délẹ̀. Visitation ń jà rìnrìn lọ́wọ́ lórí agbègbè. Gbogbo wa náà láti nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá ti wò tẹ́lẹ̀, ẹ já ètè lọ wò ó. Lókè tá a bá ti wò ó, àárẹ̀ kọ ẹyọ kan àbí méjì kan ń bẹ̀. Tàbá wá kẹ́kọ̀ọ́ ọ̀hún tán yóò lè wúlò fún wa láwùjọ torí wípé ibi orílẹ̀-èdè dé dúró, a gbọ́dọ̀ máa wo àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan kó lè bá máa ràn wá lọ́wọ́ láti máa dàgbà sí i lẹ́mìí àti lára. Visitation ti ń jà rìnrìn lọ́wọ́ o lórí atẹ́gùn. Ẹ má jà gbàgbé torí pé tá a bá ti lọ wò ó yóò jẹ́ kí yóò nímọ̀ lára wa torí pé ẹ̀kọ́ tó wà ń bẹ̀, ẹ̀kọ́ tó nítumọ̀ ni tó sì sodo dáadáa sínú ẹ̀. Àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan yìí láyé wa náà kúkú nílò kó lè bá gbèrú sí i torí pé a ò ní fún yín láwọn ẹ̀kọ́ tí ò ní ràn yín lọ́wọ́. Ẹ̀kọ́ tí ó ṣe dáadáa tí ó sì ràn ayé yín lọ́wọ́ náà la ó fún yín. Ẹ má jà gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ jẹ́ ká sọ òṣèré tí a fẹ́ràn jùlọ. Ẹ wá má gbàgbé o. Ẹ máa wá sórí channel yìí kẹ́ lè bá mọ̀ tẹ́ máa rí update tí bá ṣe ń jáde. Ẹ ó sì máa rí wọn wò lẹ́yọ̀ sọ́ka bí bá ṣe ń jáde. Ẹ ṣe tẹ́ ń tẹ̀lé wa o. Ọlọ́run ní ba ìfẹ́ tí ń bẹ láàrin wa jẹ́ láṣẹ Elédùà. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa gbogbo gbà.